ẹ ǹlẹ́ o ẹ̀yin lólùfẹ́ ètò ìrírí ayé, mo mọ̀ kí wa pátápátá nílé lóko. Mo máa fẹ́ pàkíyèsí wa sí nǹkan kan mà ní. Mo ti máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan ṣùgbọ́n tí mi ò kọbi ara sí wọn. Ohun tí ìgbà tí mo wá gbọ́ lẹ́nu ọ̀kan nínú àwọn bàbá wa tí mo fẹ́ràn jù, tí orúkọ wọn jẹ́ Ibrahim Chatta, ló fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ lórí nǹkan ọ̀hún. Kí wá ní nǹkan tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí? Kó tó di wípé mo mẹ́nu lé nǹkan náà, mo máa fẹ́ kẹ́ bá mi wo fídíò yìí. Mò ń bọ̀. Lifespan ọkùnrin àtòbìnrin òṣèlú láfíríkà ò kẹ́kọ̀ọ́ lọ yẹn dájú ìjọba máa kọ́ ilé ẹ̀kọ́ kẹrin obìnrin tó bá ṣe dáadáa sí ọkọ rẹ̀ ọmọ rẹ̀ máa lálùbáríkà tẹ́ bá wò tọ́kọ bá kú obìnrin ní wọn jí ìlú gbogbo ní Islam ẹ̀kọ́ ọmọ tó wọ́n kọ̀ kó tún tètè kú náà àtàwọn afárá jẹ lókù ọkùnrin ló tètè kú tọkùnrin àtòbìnrin bá jẹ́ 24 tàbí possibility kọkùnrin 90% ló kú ló pọ̀ jù ní Áfíríkà ẹ̀ tí wọ́n á ṣe 24 tàbí marry ọkùnrin sábà máa ń ju obìnrin lọ àwọn alákọ̀ọ́kọ́ kú ìbátá lò láyé dálù onífọ̀kànbalẹ̀ o. Alákọ̀ọ́kọ́ náà wọ́n ní lifespan ọkùnrin àti tóbìnrin kò ṣe déédéé ní ilẹ̀ Áfíríkà. Kì í ṣe ilẹ̀ Áfíríkà nìkan, ní gbogbo àgbáyé ni ò ti gbé ṣe déédéé, nítorí pé kí ni Ọlọ́run ọba kò dá wa bákan náà. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n sọ wípé ọkùnrin were 90% to die before woman. Wọ́n ṣe àwọn àpèjúwe pé tí ọkùnrin bá jẹ́ ọmọ ọdún mẹ́rìnlélógún, èyí tá a mọ̀ sí 24 years of age, tí obìnrin náà jẹ́ ọmọ ọdún mẹ́rìnlélógún 24 years of age bákan náà, tí àwọn méjèèjì bá wá fẹ́ra wọn, wọ́n sọ wípé ó ti dájú wípé 90% ọkùnrin, ìyẹn ọkọ, òun ni ó kọ́kọ́ kú. Eléyìí ló wá mú mi sọ wípé ẹ̀yin ọkùnrin ẹ má ṣe bẹ̀rù, ẹ má fòyà, ẹ má kọ àyà yín sókè lórí nǹkan tí ò tó nǹkan kan. Wípé kí ni bí a ti wáyé páàrí làárí, ọyẹyẹ kan ò ní yẹ kú láéláé. Ṣùgbọ́n pé ọkùnrin ni ó kọ́kọ́ ṣáájú obìnrin kú, tàbí ọkọ ni ó kọ́kọ́ ṣáájú ara rẹ̀ kú, eléyìí ni mo fẹ́ kẹ́ ẹ lọ tutọ́ rẹ̀ dànù. Nítorí pé kí ni kò sí nínú òfin ìgbésí ayé ẹ̀dá wípé ọkùnrin ni ó kọ́kọ́ kú ṣáájú obìnrin, tàbí ọkọ ni ó kọ́kọ́ kú ṣáájú aya. Torí wípé mo rí kà nínú ìwé Genesis orí 5 ẹsẹ̀ 5 wípé Ádámù lo 730 ọdún, eléyìí tí a mọ̀ sí 930 years, kó tó di wípé ó jáde láyé. Ṣùgbọ́n wọn kò fi ìdí rẹ̀ múlẹ̀ báyìí pé ọdún báyìí ni ìyàwó rẹ̀ tí ń ṣe Éfà lò láyé. Ohun tí mo wá ń sọ ni wípé àwọn òǹkọ̀wé kan ní ìgbàgbọ́ wípé ní ìgbà tí Báíbù kò ti fi ìdí rẹ̀ múlẹ̀ báyìí pé ọdún báyìí ni Éfà tí ń ṣe ìyàwó Ádámù lò nílé ayé, tó ń túmọ̀ sí wípé wọ́n ní ìgbàgbọ́ wípé Éfà ti kú lọ́dún sẹ́yìn kó tó di wípé Ádámù èyí tí ń ṣe ọkọ rẹ̀ jáde láyé. Ṣùgbọ́n náà bí tí mò ń lọ kọ́nu, mo kàn yà síbẹ̀ ni mo fẹ́ kí a lọ mọ̀ wípé kò sí nínú òfin ìgbésí ayé wípé ọkọ ni ó kọ́kọ́ kú síwájú ìyàwó rẹ̀. Àmọ́ o, ẹ̀yin ọkùnrin, ohun tí ó máa ń fà tó fi máa ń jẹ́ wípé wídò máa ń pọ̀ ju wídò wà lọ, òun ni wípé ọ̀pọ̀ ọkùnrin ni wọn kì í tọ́jú ara wọn déédéé, wọn kì í sinmi lásìkò tó yẹ kí wọ́n sinmi, wọn kì í ṣe àyẹ̀wò ara wọn déédéé àti àwọn nǹkan báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdí nìyí tí a fi máa ń rí ọ̀pọ̀ opó, ìyẹn wídò, tí wọ́n fi máa ń pọ̀ ju wídò wà lọ. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n o tí ọ̀pọ̀ ọkùnrin bá lè tọ́jú ara wọn dáadáa, tí wọ́n ṣe àyẹ̀wò ara wọn dáadáa, tí wọ́n sinmi lásìkò, àwọn náà wọ́n á rí wípé àwọn á dàgbà. In fact, wọ́n á dàgbà bí Ádámù nínú Báíbù. Fún ìdí èyí, ìgbésí ayé ẹ̀dá kì í ṣeré o. Ẹni tí ó kọ́kọ́ kú, bí a bá ṣe tọ́jú ara wa àti bí a bá ṣe gbé pẹ̀lú ọgbọ́n, òun ló ṣe kókó. Òun ló mú mi rántí orin yìí tó ní ìkòkò ń dùnnú, pàpẹ̀rẹ̀ ò lè gbòjò. Ìkòkò ti gbàgbé wípé tójò bá dá tóòrùn bá dẹ̀ràn, apẹ̀rẹ̀ lólóko á máa fi kéré oko délé o. Ìyẹn túmọ̀ sí wípé ìrètí ṣì ń bẹ fún àwa ọkùnrin níwájú, torí wípé kí ni category by category ṣàlàyé all fingers are not equal. Ẹ̀yin ọkùnrin, ẹ jẹ́ á ṣe kí ni, ẹ jẹ́ á ṣe àyẹ̀wò ara wa dáadáa, ká máa tọ́jú ara wa lásìkò, ká máa sì máa ṣe àwọn ohun tó yẹ ká máa ṣe fún ìlera ara wa náà ni. Fún díẹ̀ yìí, àwọn ọ̀pọ̀ ọ̀jọ̀gbọ́n wọn ò ní máa tọ́ka sí wípé ọkọ ni ó kọ́kọ́ kú síwájú obìnrin, torí pé kí ni
kò sí nínú òfin ìgbésí ayé wípé ọkùnrin ni ó kọ́kọ́ kú síwájú obìnrin. Bí Ọlọ́run bá ṣe dákó wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Eléyìí ni mo ní pé kí n pè àkíyèsí àwọn ọkùnrin sí, kò jẹ́ bó ṣe jẹ́ o. Ire o.